Suratul Qari'ah. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. Al-Qari'ah. Al-Qari'ah, ìyẹn ọjọ́ ìdájọ́. Mal-Qari'ah. Kí ni Al-Qari'ah? Wa ma adraka mal-Qari'ah. Kí ni yóò jẹ́ kí o mọ Al-Qari'ah? Yawma yakunu an-nasu kal-farashil mabthuth. Ọjọ́ tí ènìyàn yóò dàbí kòkòrò tí wọ́n fọ́n síta. Wa takunu al-jibalu kal-'ihni al-manfush. Àwọn òkè yóò sì dàbí òwú tí wọ́n gbọ̀n dànù. فأما من ثقلت موازينه. Nítorí náà, ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere rẹ̀ bá tẹ̀wọ̀n. فهو في عيشة راضية. Yóò wà nínú ìṣẹ̀mí tí yóò yọ́nú sí. وأما من خفت موازينه. Ṣùgbọ́n ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere rẹ̀ bá fúyẹ́. فأمه هاوية. Háwíyà ni yóò jẹ́ ibùgbé rẹ̀. وما أدراك ما هي. Kí ni yóò jẹ́ kí o mọ ohun tí ó jẹ́? نار حامية. Iná gbígbóná tó ń jó gidi gan.